padà sórí ètò bàbá ètò gbogbo ibi tó ń wò mí nínú ilé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní àwọn àlejò mi wọ́n ti wà ń kalẹ̀ mo ní ìlú mọ̀ọ́ká ni wọ́n ṣé wàá rí ìyàwó tọkọtaya ni wọ́n ìyàwó mo ti mọ̀ wọ́n ní ìsìn ilẹ̀ ta sí díẹ̀ ilẹ̀ ta sí àdúpẹ́ gbogbo ojú tó ń wò mí nínú ilé mo fún yín ní tọkọtaya Sàlàkọ́ bàbá ẹ dákẹ́ bá ẹ mọ̀ pé ẹ̀yin lórí ọkùnrin náà lákọ̀ọ́kọ́ ní ká bá kí ẹ bá káwọn ará lé. mo kí gbogbo ẹ̀yin ará lé nílé lóko lọ́nà odò lọ́nà odi ẹ̀yin tẹ́ wà nílùú Nàìjíríà àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa lókè òkun gbogbo tí tó ń wò wá lè ní òní fọ́ o ẹ ṣé. ẹni ńlá ní ṣe ńlá abilékọ Folúkẹ́ Dáramọ́lá Sàlàkọ́ ẹ bá kára lé. ẹ kú ilé ẹ̀yin ará ilé ṣé dáadáa la rí yín ṣé dáadáa la bá yín ojú tẹ́ fi ń wò wá pẹ̀lú fọ́ o ṣé ẹ kúfẹ́ wa o. dádì wa ọdún yìí ni ìbéèrè àkọ́kọ́ àti kọ́kọ́ wáyé torí pé ibi tá a bá ti pè lórí àgbẹ̀dọ̀ fi tẹ ilẹ̀ ẹni wájú dẹ̀ ní lórúkọ Jésù ẹ̀yìn jẹ́ ní ẹ̀. àmín Jésù. bàbá wa báwo ni ìrìn àjò ìgbéyàwó báwo ló ṣe bẹ̀rẹ̀ báwo lẹ kí ló fà á báwo lẹ kí ló dé tẹ́ ẹ fi yan abilékọ Folúkẹ́ láàyò. ẹ ṣé olóòtú lákọ̀ọ́kọ́ kì í ṣe Folúkẹ́ ọmọlọ́lá mi Dáramọ́lá Sàlàkọ́ ni mo kọ́kọ́ fẹ́ mo ti fẹ́ ẹnìkan rí kí n tó pàdé bí ẹlẹ́dàá ó tó gbé èmi àti ẹ̀ pàdé ara nígbà tí èmi àti ẹ̀ pàdé bí ọdún mẹ́ta sẹ́yìn a pàdé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi àti alájọṣiṣẹ́pọ̀ a jọ fẹ́ ṣiṣẹ́ pọ̀ ni nígbà yẹn mo bẹ̀rẹ̀ ẹgbẹ́ kan tí mo porúkọ ẹ̀ ní Change Agents of Nigeria Network CAN ẹgbẹ́ tó ń sọ̀rọ̀ nípa àyípadà tí ó ṣẹ̀ṣẹ̀ wá dé bá Nàìjíríà lénìí èmi ti bẹ̀rẹ̀ àwa méjèèjì ti bẹ̀rẹ̀ láti bí ọdún 5 sẹ́yìn àwa lọ́lọ́run kọ́kọ́ fún rí pé àyípadà ń bọ̀ Nàìjíríà pàápàá òun ti ẹ̀sùn ni òun sùn ó lálàá ó rí Buhari ní Aso Rock ó rí ara ẹ̀ àti Buhari wọ́n jọ ṣèpàdé ní Aso Rock. ẹ̀yin náà mọ̀ bàbá ṣé bàbá. ìpàdé nìkan náà ṣe o. nínú àlá yẹn níbi ọdún 5 sẹ́yìn ó lóun rémi náà bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ ṣùgbọ́n nígbà tí a bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí a jọ ń ṣe gẹ́gẹ́ bí alájọṣiṣẹ́pọ̀ àti ọ̀rẹ́ àdọ̀rẹ́. ọ̀rẹ́ lásán. kì í ṣe Folúkẹ́ nìkan ni mo mọ̀ tó jọ́ ọ̀rẹ́ mi nígbà yẹn torí pé èmi ni ààrẹ ẹgbẹ́ Fashola Mania ni mo kọ́kọ́ dá sílẹ̀ ní 2007 ìyẹn ni mo ń run ìyẹn ni mo ń ṣe nígbà tí a gbé Fashola wọlé tán fún ẹlẹ́ẹ̀kejì sáà kejì ẹ̀ ìyẹn ní ọdún 2010 tí wọ́n sún ẹ̀yìn tán tó wọlé tán òun ni èrò yẹn wá sí mi lọ́kàn pé nígbà tí Fashola ti wọlé tán sí fún ẹ̀kejì kí n ro nǹkan míì tá tún lè ṣe fún Nàìjíríà nísìnyí kì í ṣe Fashola mọ́ fún Nàìjíríà ẹgbẹ́ wo la lè dá sílẹ̀ fún Nàìjíríà nítorí pé bí nǹkan ṣe rí nígbà yẹn eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ gbogbo owó kan ní jákujáku wọ́n á wò pé ó yẹ kí n gbé ẹgbẹ́ kan sílẹ̀ tó wọ́n máa polongo pé ìlú Nàìjíríà ó nílò àyípadà àmọ́ sí change òun ni mo ṣe bẹ̀rẹ̀ ẹgbẹ́ yẹn òun ni ọ̀rẹ́ mi kan ló
bá mi bá sọ̀rọ̀ pé ààrẹ ẹgbẹ́ àwọn ó dá ẹgbẹ́ kan sílẹ̀ ẹgbẹ́ yẹn ẹgbẹ́ tuntun ni ó wá ń wá ẹni tó popular ẹni tó lórúkọ tó popular tá a lè jọ ṣe tí òkìkí ẹgbẹ́ yẹn tá a fi lè tètè káàkiri gbogbo Nàìjíríà pé táwọn èèyàn bá ti rí ojú ẹni yẹn tó bá ti ń gbóhùn ẹni yẹn á lè máa jẹ́ kí wọ́n rántí ẹgbẹ́ yẹn kán lè mọ̀ wọ́n tẹ̀lé máa gbọ́ ọmọ nǹkan tí a bá ń sọ ibi tá ti bẹ̀rẹ̀ nìyẹn nígbà tá a wá bẹ̀rẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí rí pé ọmọ dáadáa ni kò bá mi sọ̀rọ̀ owó kì í ṣe tójú ẹ̀ fẹ̀ mọ́ owó kò lórí àwọn kan ẹ bá pè wọ́n ká wá bá yín ṣiṣẹ́ owó ni wọ́n kọ́ tì síwájú owó ò tí owó síwájú mo wá rí pé ẹgbẹ́ yẹn wá ká lára gan ju èmi gan fúnra mi lọ ọ̀rọ̀ ẹgbẹ́ yẹn ká lára ju èmi gan fúnra mi lọ so gbogbo bí ó ṣàṣe máa dá bó ṣe máa dá ló máa bá mi gbà lérò ẹnì kan pàwọn ọkùnrin ẹni tó bá ti súnmọ́ wa jù àdàbí ọmọdé ni ẹni tá a bá ti rí gbogbo gbà tá a bá ti rí lọ́kàn wa máa ń fà sí bí ọkọ̀ mi ti bẹ̀rẹ̀ sí fàṣì Folúkẹ́ nìyẹn ṣùgbọ́n kì í ṣe ní títí fẹ́ torí ayé mo máa sọ̀rọ̀ yìí kì í ṣe ní títí fẹ́ mo kàn fẹ́ràn ẹ̀ tó lóyìnbó ń pè ní like mo kàn like ẹ̀ ẹ̀mí mi máa ń fẹ́ rí máa ń fẹ́ wá kó wà láyìíká mi tá a bá fẹ́ lọ sórí tẹlifíṣàn bá ṣe wà ń bí nísìnyí tó bá pè wá fún ètò yẹn fún program yẹn màá fẹ́ kó wà ń bẹ pẹ̀lú mi àjọ máa lọ sọ̀rọ̀ live programs àjọ máa ń lọ ní ibẹ̀ ni àti di pé a ti wọnú ara wa àwa adọ̀rẹ́ kò rí kò sùn nígbà tí ọ̀rọ̀ fífẹ́ máa ṣẹlẹ̀ èmi àti ìyàwó mi tí mo fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi àti ẹ̀ àjà ṣùgbọ́n èmi ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bí ọdún 15 sẹ́yìn pé ìgbéyàwó yẹn ó lè má pẹ́ alàgbà kan ti gbàdúrà fún mi rí èmi àti ìyàwó mi yẹn Bùkọ́lá ló ń jẹ́ èmi àti ẹ̀ alàgbà yẹn jọ gbàdúrà fún tí alàgbà yẹn sọ fún lọ́jọ́ náà lọ́hùn pé arábìnrin mo rí i pé ẹ ń kó ẹrù kó ń lé ọkọ yín Olúwa fi hàn mí bẹ́ẹ̀ ẹ lọ kún gbàdúrà o kó má di pé ẹ̀yin náà máa fọwọ́ ara yín máa kó ẹrù kó ń lé ọkọ yín ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ó ṣẹlẹ̀ ní July 13, 2012 ló bá dédé bẹ̀rẹ̀ sí kẹrù ẹ̀ ààrẹ ò kọ́kọ́ yá ni aṣáàmbájú àjọ káàkiri ṣe gbogbo ẹ̀ nígbà tó yá ló bá dédé bẹ̀rẹ̀ sí kẹrù ń gbé mọ́tò wá ló wá ń kẹrù ẹ̀yìn náà tí ọjà bàbá mi kan wà nílé nígbà tó wá ń kẹrù tó bá jẹ́ pé mo wà irresponsible tó bá jẹ́ èèyàn tí ò ní láárí ọmọ yóò lè bá mi gbélé Folúkẹ́ ò lè bá mi gbélé mi ò dẹ̀ lè jẹni tí ò ní láárí tí wọ́n jẹ́ ní tó ń kọ́ àwọn ọmọ 26 years mo ti ń kọ́ àwọn ọmọ mo ní skul tèmi tí mo ti ń kọ́ ọmọ àìmọye ọmọ tí mo ti kọ́ mo ní Tìmáyà tó ń kọrin tó bá yé mọ̀ lẹ́rìí ọmọ mi tí mo kọ́ ni bàbá Ìjẹ̀ṣà kan náà orí tíátà mo ti kọ́ rí mo kàn lórí kékeré báyìí o Ọlọ́run ní stature gbàgbà ni ìgbìmọ̀ ti ṣe díẹ̀ this is 26 years ni mo ti kọ́ àwọn ọmọ mi ò lè jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ ní tí ò ní láárí mi ò lè gbé obìnrin tí ò lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni mi ò lè gbé obìnrin sínú ilé kí n máa fìyà jẹ tàbí kí n jẹ́ ọkùnrin takuntakun nǹkan tọ́lọ́run bá ti kọ́ ó ti kọ́ ni nígbà tí ìyàwó mi yẹn lọ èmi tí ẹ ń bẹ̀ ló ń káàkiri bí ká bá mi bẹ̀ pé kó máa padà bọ̀ nílé torí orúkọ mi ààrẹ ẹgbẹ́ Fáṣọlá mania ni mo jẹ́ ìmọ̀ ayé ló mọ̀ mí kí ni wọ́n fẹ́ máa sọ níta mo ní kó bá mi bẹ̀ mo lọ sí ìdílé ẹ̀ pẹ̀lú tí mi ò lọ mo lọ sí church ẹ̀ mo lọ bá pásítọ̀ mo tó jọ́ mo ti gbogbo ẹ̀ mo jọ kó bá mi bẹ̀ kó máa padà bọ̀ nílé pé àsọ̀tẹ̀ house ó sàn sọ fún gbogbo àwọn èèyàn báwọn èèyàn ṣe ń bẹ̀ tó ló ń sọ fún wọn pé òun ò lè padà wọlé yẹn mọ́ kí ni mo fẹ́ ṣe mo wá pe Folúkẹ́ lọ́dún náà lọ́hùn mo wá kọ́ lè kó bóyá àjọṣepọ̀ mi àti Folúkẹ́ ló fẹ́ da wàhálà yẹn lẹ̀ mo wá pe Folúkẹ́ mo ní Folúkẹ́ bí nǹkan ṣe rí yìí ìgbà fún mi náà lọ́kìnrin àti ẹ ayà fúnra wa kí n fi lójú ráyè kí n sọ̀rọ̀ tilé Folúkẹ́ lè yà fún mi ó
lọ sílùú òyìnbó ó lọ sí London níbi oṣù kan àtàwọn gbogbo àbẹ gbogbo àsìkò yẹn mo rò pé bóyá màá lè pe ìyàwó padà wá sí ilé mi ó sàn sọ fẹ́ níbọ̀dì pé òun ò wálé mọ́ ọkọ ilé òun ò lé yẹn mọ́ òun ò padà mọ́ ó kọ́ fòun sílẹ̀ èmi náà máa pè lórí fóònù a máa pè nígbà tó yá àkójọ ìfẹ́ kọ́ọ̀lù mọ́ nínú ibi tí mo ti nínú yílà yìí lò yìí làwọn èèyàn Ọlọ́run tó súnmọ́ mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí nǹkan tọ́lọ́run bá sọ pé kémi ṣe ni máa ń ṣe o àwọn wòlíì àwọn èèyàn Ọlọ́run tó wà lórí fóònù mi wọ́n á fẹ́ 200 kí n tó gbé ìgbésẹ̀ màá kọ́ pé ní bá fẹ́ travel out mo ṣe wà ní bá fẹ́ travel out plane tí mo fẹ́ wọ̀ ọkọ̀ bàálù tí màá wọ̀ màá kó ti nọ́mbà ẹ̀ àwọn bíi 50-20 lábàá mi wò pé kí n wọ̀ tó bá ní kí n má wọ̀ mi ò ní wọ̀ o kẹ̀dẹ̀ ti sanwó bàálù mi ò ní wọ̀ ṣùgbọ́n tó bá ní kí n wọ̀ màá wọ̀ màá sọ ọkọ fún yín Ghana aircraft tó já lọ́jọ́ sí ó yẹ kí n wọ̀ àdúrà iná wọ́n ní kí n má lọ ní kí n má lọ àfikà àbújá lọ́ra nígbà gbogbo àti kò yẹ kí n sábà tẹ lọ mi ò sì lọ. Abilékọ Sàlàkọ́ bàbá wa ní láàrin ìgbà tí ilẹ̀ ìlú wà nínú ilé wọn bákan wọn ní kẹ́yìn kẹ́dákun kẹ́ yẹra fún wọn díẹ̀ kẹ́ lọ ìgbà yẹn wọ́n lè lọ sí ìlú òyìnbó ṣé nígbà yẹn tí wọ́n ní kẹ́ yà fún wọn nígbà yẹn pé káwọn fi inú ilé tó sẹ́yìn méjì tó fẹ́ra nígbà náà. tí sì gan tó ń jẹ́ pé àfẹ́ra nígbà yẹn akọ̀jọ́ rẹ̀ bó ṣe sọ à ń ṣiṣẹ́ lórí change agent of Nigeria so ìgbà tí gbogbo wàhálà yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ gbà yẹn torí mo mọ ìyàwó ẹ̀ náà gbà yẹn mo kọ pé àpàtọ pé àpé òun fẹ́ yanjú ọ̀rọ̀ ilé òun ẹni òkè ó wá bọ́ sí àrùn kan around that time gan mo consider pé mo fẹ́ relocate lọ sí Canada so mo kàn lọ sí London pé kí n lọ mo tá ìgbà yẹn mo ń really dúró sí Nigeria so mo kàn lọ sí London gbà yẹn mo lọ ṣe shooting kan náà ní London gbà yẹn fún bíi 1.5 months nígbà yẹn so kò sí nǹkan tó jẹ́ bí fífẹ́ láàrin àti ẹgbà yẹn àkọ́jọ́ rẹ̀ takò because of the fact pé mi ní publicity head ní change agent tó bá ti lọ sórí ẹ̀rọ amóhùnmáwòrán àjọ máa ń lọ ni so nǹkan tó jẹ́ pé ó wà láàrin wa náà ní ọ̀bọ̀ kò ní ju kò ń ṣe pé bóyá ìgbà tó wá sọ pé àpèkè máa lóhùn pé bóyá bá ṣe jọ ń lọ sí tẹlifíṣàn yóò ti wá di wàhálà wọn ní okay ó bẹ́tà kémi náà kúkú yẹra. Olúkẹ́ gbogbo àwọn tó mọ̀ pátápátá ó mọ̀ pé kì í ṣe ọmọkọ́mọ ó mọ̀ pé kì í ṣe gbọkàngbọkàn Olúkẹ́ ò gba ọkọ ẹni kankan ọkọ tí èmi fẹ́ ibi tí màdà dúró sí nìyẹn. ìyàwó onúlé jáde fúnra rẹ̀ abilékọ Folúkẹ́ wọ́n bá wọlé ṣe pé wọ́n gba ọkọ ẹnì kankan kó tó di pé àwọn wọnú ilé wá. mo fẹ́ béèrè question kan mo fẹ́ béèrè question kan mo fẹ́ béèrè ni pé ṣé bí mo ṣe wà yìí mo ti lọ lé ọkọ kan rí ṣé ẹ rò pé ó yẹ kó jẹ́ pé ọkùnrin tó bá yẹ pé young person ni mo máa fẹ́ bí mo ṣe wà yìí èmi ò nígbàgbọ́ aside the fact pé mo tẹ̀ ní plan pé mo fẹ́ ṣègbéyàwó lẹ́yìn ìgbéyàwó tí mo ti bímọ méjì èmi dẹ̀ ti ní believe pé fọ́tẹ̀ pé bóyá mo fẹ́ fẹ́yàn á jẹ́ pé bóyá àgbàlagbà ó lè jẹun tó ti níyàwó rí ó lè jẹun tó ti níyàwó rí but somebody that tí mo kàn mọ̀ pé èmi àti ẹ̀ ní understanding wípé à ń fẹ́ra ó lè má jà sọ̀rọ̀ marriage because experience tí mo ti ní pẹ̀lú ìgbéyàwó tí mo kọ́kọ́ ní tẹ́lẹ̀ kò ń ṣe ìgbéyàwó tẹ́ kò ń ṣe nǹkan tẹ́ kó máa tó yẹ kó òwúrí kan tẹ́ pé màá tó sọ pé ìgbéyàwó ló tó wá kù mí kù àmọ́ èmi máa ń dúró lórí nǹkan tí Ọlọ́run bá sọ nítorí pé téèyàn bá tẹ̀lé Ọlọ́run èṣù lèèyàn máa tẹ̀lé so tó bá dẹ̀ sọ pé ọ̀nà wà níbí o táwọn téèyàn kan àbíyàn méjì bá gbàdúrà tó sọ pé ọ̀nà wà níbí o ó ti dandan kí wọn náà tẹ̀lé ìgbésẹ̀ tó bá sọ yẹn kéèyàn má ba asán so ìgbà tí ọ̀rọ̀ èmi àti ẹ̀ bẹ̀rẹ̀ èmi Káyọ̀dé òun ṣe ń jẹ́ pé mo ẹ́ bá rò rí lọ́jọ́ kan wípé èmi àti ẹ̀ máa fẹ́ra wa. gbogbo bí tó wọ̀ mí nínú ilé ẹ̀jẹ̀ ká lọ sílé àgbà tá a bá padà dé wọ́n ní àwọn òrórí wọ́n fi tọkọtaya ní ìsìn wọn òrórí ọdún kìíní kejì ìkẹta ló ń lọ yìí wọn ò dẹ̀ rórí oṣù ẹ̀jẹ̀ ká lọ sílé àgbàrá náà tó bá padà dé tọkọtaya Sàlàkọ́ ìlàjọ máa wọlé dé ìdílé àsìkò.